mọ̀ ló pé àádọ́ta mọ̀ ló pé o àádọ́ta mọ̀ ló pé ọmọ tátà lè pé àádọ́ta mọ̀ ló pé o Àjàdí òkú ọdún owó ọdún re ọdún ayọ̀ ló mí ṣe ọkọ ìsájì kẹ́ òkú ọdún. Ẹ bá mi ká l'Àjàdí o ẹ bá mi ká l'Àjàdí o ọmọ jàdá tí ń sọjọ́ ìbí ẹ bá mi ká l'Àjàdí. Ẹ bá mi kí wọ́n tẹ̀sí gbogbo àráyé tí sọjọ́ òbí lóní kò gbó òkú tán. Ẹ bá mi ká l'Àjàdí o ọmọ jàdá tí ń sọjọ́ ìbí ẹ bá mi ká l'Àjàdí. Ire lóní o nílé yìí mo kákò kí n tó wọlé o Abíọ́dún mo kákò kí n tó wọlé wá sẹ́ńbẹ́ nílé ní àbúròde. Àjàdí kọ́bọ̀ bá ń bẹ nínú ilé dákun mọ̀ bọ̀ nígbà àgèdè onílọ́jọ́ òbí rẹ̀ àṣẹ ìsà mọ́dúnmọ́dún ọdọọdún ní sápò rúwé o wọ́n lọ́dọọdún lérú wa ń wà. Àjàdí ó máa bẹ níbọ̀ bẹ́ẹ̀ tí ṣe ń bẹ̀sùn àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà ó kárẹ̀ láyé ọdún òní ayé o àádọ́ta lómi ṣe lórí ẹgbà wọn bàbá tó bí ọlọ́mọ wàá gbọ́ wà gbọ́ ó ní sọdún bànújẹ́ ọdún rẹ ọdún dùnú ló máa bá wọn ṣe. World best gbogbo aráyé mọ́ láàrin dùnú rí òní ní ìbàjẹ́ òṣèré náà ní ti ìlú mọ̀ọ́ká o akéwì ní tó gbó lẹ́nu bí ọ̀jẹ̀ bá mi ó kú ọdún òní ọmọ tápá lè pé o mo lára ròdò ní ọkùnrin mẹ́rìndínlógún dúdú yẹmi ọkùnrin mi ní jọjọ ọkọ àyíṣà jíkẹ́ ni mo mi pẹ̀lú ìyẹn kó gbogbo tọ̀ bàbá ire mi dé o bàbá Abdulmalik ó sọdún ọdún èyí náà ó ní rí ìbànújẹ́ oníkan ọ nínú ọdún tuntun sáàmù gbọ́ bí mo ti ń pèrè rẹ̀ gbèjègbèjọ wọn ló kú sọdún ọdún iye ó ní rí ìbànújẹ́ àrídùnnú rẹ̀ onídìbàjẹ́ Abíọ́dún òkú sọdún ọdún èyí wọ́n ní iwájú lọ́pẹ́ ibi tí ń resí lókè lẹ́múrú sí iwájú ló mọ̀ lónìí rẹ̀ yìí ó ṣàdọ́ta nílé ayé ó ṣàdọ́ta mẹ́rìndínlógún ọjọ́ kan ńlá jẹ́ ó ṣe gbọ́dún lọ́lọ́ lọ́rùn ba ìbànújẹ́ oníkan ọ àrídùnnú rẹ̀ ò sì ní dìbàjẹ́ dákun jẹ́mi wá máa fi ìyẹn rèlé àwọn bàbá tó bí ọlọ́mọ ìní wọ́n fi pé olú ló bí sí ni mi ọmọ tápọ̀ ọmọ gáyìn ni Ṣàngó ògùnbè láàṣin bí kìíní wọ kìíní ìtàgbà wọn àti máa súnmú sí Abíọ́dún èmi ọmọ gbọ́ ọlọ́jà ń jẹ ṣe o ìwòye àná ni mo rọ́ lọ́mọdà tó fèsì àánú mo gbọ́ kẹ́wù tàgbà ń wò sọ̀rọ̀ mo gbọ́ kẹ́wù tàgbà ń wò dúró rárá mo gbé dàlú mi o Àjàdí mo sì gbọ́ tàpá àwọn tí tàpá bá ti ní òfẹ́dùn ìyàgò òkó jẹ́jẹ́ tọ́mẹ̀ sí bá lóhun tí ó lò yóò sì máa lọ ni. Àjàdí ọwọ́ kò sò láfin tí ọmọ ọba tí fi ń kọjá lórí omi ìrù láfin tayọ mẹ́ẹ̀kún tìmí kẹ́kẹ́ kí n bẹ̀rù mi rò kún wọ́n sọ pé ìwọ ò bọ́lú tán Abíọ́dún tí mi ṣàṣà kí n bẹ̀rù omi rọ̀ṣà wọ́n tún ní ìwọ ò bọ́lú tán ilé lọ́mọ ẹranko ti wá o ọmọ ẹranko kò kú gbọ́gádá òkú gbọ́gádán ọmọ sí ló gà ló létí egbèrè ìtọ́pẹ́ lẹ́nu ó di wá arápá o Àjàdí mo wá bá ọlọ́mọ rẹlé àwọn bàbá tó bí ọlọ́mọ mo ní ní ilé àwọn bàbá tó bí ọlọ́mọ bó bá ṣeré tàpá mo lè ṣe mo ní bó bá ṣàwẹ́ tàpá mo lè gbà ijó òkú tàpá ni mi ò ní sílé torí bí tàpá abakú ni nílé Olúmọ rẹ wọn ní ẹ lọ́wọ́ afárá oyin wá kẹ́sì lọ́wọ́ tutù òkú wá òtútù òwú sọ̀pọ̀ afárá oyin sọ wọn gógó tá a bá wàrà afárá oyin ńkọ́ tá a sì rọ òtútù òkú ó kẹ́ni tí ó bá wà gbalẹ̀ lógi ìdólálé ló ọ̀ya ẹ̀sọ́ yẹ tàpá ọmọ afá àmùsẹ̀lú olúborí ọ̀tẹ̀tẹ̀ níyàn ọmọ àfòkúrọ̀ dáná kulikuli Abíọ́dún mọ̀ ń gbọ́ bí mo ti ń períra àwọn bàbá tó bí ọlọ́mọ wàá gbọ́ wàá tọ́ ó sọdún olú èyí ò ní rí nira nírò nídé bá wa aládùúkẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́ ọmọ Kútọ́nù ni mi bàbá mi àrídùnnú ló jẹ́ fún gbogbo nídarí bànújẹ́ mo ní pòdúsà ní ọtí ìlú mọ̀ ọ́n òṣèré ni ọtọ́ láàmì ńláka àrídùnnú rẹ̀ gbogbo báyé ṣe ń wò ọtínú wọn dùn tó yọ ṣẹ̀ṣẹ̀ kò ní di bànújẹ́ lọ́lọ́run wọn bá mo lọ́mọ oníkú mọ́ ọ lọ́wọ́ àyà oníkú mọ́ ọ lórí ọ̀ wá ní fọwọ́ rẹ mẹ́wẹ́ wá gbọ́mọ sí nílé ayé òṣọdún ọdún èyí náà wá ṣe tẹ̀mí tówó tọmọ ta ikú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ dákun àgbẹ̀ṣẹ̀ náà gbẹ̀rẹ̀ lé
ọmọ mi tó gbóhùn lẹ́nu mi ni bó mọ ṣàṣọ jí ọlọ́bẹ̀. aládùúgbẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́ o ọmọ wọn ní Kútọ̀nù lé. àjàdí ikú Abíọ́dún ọmọ jàǹtà ọkọ̀ àyíṣà jígé ìgbà ọdún kan. bá mi kálẹ̀ jáde òwe bá mi kálẹ̀ jáde òwà ọmọ jàdá tí ń sọjọ́ ìbí ẹ̀ bá mi kálẹ̀ jáde. ẹ bá mi kí wọ́n tẹ̀sí gbogbo aráyé tí sọjọ́ òbí lóní kógbó òkú tán. ẹ bá mi